Ọba Frederick wà ńbẹ̀ tó ń lọ ta kábíyèsí lólobó pé pátì tó ń lọ yẹn pé wọ́n máa lọ́ba Frederick wà ńbẹ̀ and Naomi dẹ̀ wà ibẹ̀ ní Naomi dẹ̀ wà. Wọ́n ròyìn bí ọba Frederick tó ń ta fèlèfèlé ńbẹ̀ tí kábíyèsí ló lọ gbé Naomi kúrò ńbẹ̀. Ṣé ẹ mọ̀ pé ìgbà tá a sọ pé ṣe ni kábíyèsí débẹ̀ tó kọ̀máǹdì Naomi tó bá pójú kábíyèsí ti pa kọ́nàkọ́nà pé tí Naomi bá fẹ́ nǹkan tó bá mọ nǹkan tó fẹ́ kó yá tètè bọ́ sí kinní àfi tó bá yẹ pé òun máa da gbogbo ibẹ̀ yẹn rú lẹ́nu. Wọ́n ní kíákíá Naomi sọ pé ó tí òun gbé mọ́tò òun wà wọ́n tẹ̀lé kábíyèsí ní kinní ta ló ń bá sọ gbogbo rádaràda yẹn tó bá bọ́ sínú mọ́tò pé èmi àti ẹ àjọ pòṣàn lẹ́nu wọ́n lè rù bá Naomi gbogbo ètò kábíyèsí lórí pé gbogbo ètò ṣe fún mi ní UK mo fẹ́ àṣẹṣe wọn pé ìlú wa lè máa ṣe pé wà ìwọ gan nǹkan tó máa ṣe báyìí pé ojú ẹ̀ gan wàá gbà pé o lẹ́nìkan pé kábíyèsí ọkọ ẹ̀ at the end of the day wọ́n ní kíákíá ìbẹ̀rù bójú kábíyèsí yà tètè wọnú àbí Naomi yà tètè kó sínú mọ́tò kábíyèsí wọ́n ní kí dírẹ́fà máa gbé mọ́tò Naomi lọ. Bẹ́ẹ̀ ni o wọ́n bá ní ṣe kábíyèsí ilé koko ta ó kàn gbé Naomi yà sí ààfin ni yes ó gbé Naomi yà sáàfin wà pé ta ló ń jẹun tájá ń jù láti ń bẹ̀ láti jẹ wọ́n ní mú Naomi kan rẹ́rìn kó débẹ̀ báyìí ó ṣe dáàfin kábíyèsí ó wá gbé lọ sí ẹnu ọ̀nà bàbá ẹ̀ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ pé kàn débi ẹnu ọ̀nà bàbá ẹ̀ báyìí pé kábíyèsí pé Bàrókò wá ń wo ẹnìkan nu mọ́tò bàbá pé Bàrókò ní kí lọmọ yìí tá lè lè ṣe kábíyèsí tú à ń sọ pé wọ́n ń jẹ ìkúrú kó tán láwo ṣe ni ọmọ yìí tún gbọ́n ọwọ́ ẹ̀ sáwò kábíyèsí ni bàbá bá wí yẹn ṣe mọ̀ pé kò sí béèyàn ṣe lè dàgbà kò sí nǹkan tó bá máa jẹ́ láyé bàbá èèyàn ni bàbá ẹ̀ ọmọ ọlọ́mọ máa jẹ́ lábẹ́ bàbá ẹ̀ títí láéláé. Wọ́n ní bàbá rọ́pò ní kí lọmọ yìí ṣe ta lélẹ́yìí tó tún lọ gbóbìnrin à ń sọ pé kán lọ gbé Naomi kí kábíyèsí lọ gbé Naomi à ń wá bá ṣe fẹ́ lọ mú Naomi ẹ̀ tún lọ ń gbé kábíyèsí tún lọ ń gbé ànádá àlè pé kábíyèsí wá bọ́ ló ṣàárẹ̀ rìn ó sọ fún bàbá ẹ̀ ní tá lẹ́ni tó gbé síwájú mọ́tò tá tù ní wọ́n mọ̀ yìí wọ́n wá ní ní kóńtọ̀ ń bọ́lẹ̀ ká tiẹ̀ wojú ẹ̀ wọ́n ní bó ṣe bọ́lẹ̀ báyìí bí kábíyèsí ṣe rí Naomi bí ìwọ̀n bàbá dẹ̀ ti sọ fún wọ́n ní bàbá sọ fún kábíyèsí níjẹta pé ohun ọmọ bá ṣe ń ṣò ohun ọmọ bá ṣe ara ṣe ń ṣò pé bàbá wa ní pé ó ti complain fún kábíyèsí ìyẹn bàbá wọ́n nígbà tó dẹ̀ yà wọ́n ní bí bàbá ṣe rí Naomi tó bọ́lẹ̀ tó dẹ̀ kúnlẹ̀ ẹsẹ̀ méjì bàbá níta lélẹ̀ wọ́n ní gbogbo ààfin yẹn dàrú lẹ́nu torí kò sẹ́ni tó mọ̀ pé unexpectedly ni Naomi wá sáàfin ẹ mọ̀ pé kábíyèsí ti win ní bátù wọ́n ní bí wọ́n wo gbogbo wọ́n ní kí wọ́n wo àwọn ìyá àwọn màmá aláwo náà íńtánẹ́ẹ̀tì ń pè wọ́n bẹ́ẹ̀ ni pé wọ́n wá yọjú pójú tó fẹ́ẹ̀ ti many people pa àwọn oníṣẹ́ ibi ojú tó fẹ́ẹ̀ tí wọ́n pa pé bẹ̀tà àwọn nínú rẹ̀ wọ́n ní kí wọ́n wo àwọn alàgbà nínú rẹ̀ wọ́n ní gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní ṣàjọyọ̀ inú wọn ń dùn ayọ̀ wọn kún wọ́n ní ọ̀rọ̀ Bàrókò là ń sọ wọ́n ní Bàrókò fò sókè bàbá rọ́pò wọ́n ní bàbá rọ́pò ó fò sókè ó yí biribiribiri inú ẹ̀dùn ló bẹ̀rẹ̀ sí ní jù wọ́n ní kábíyèsí ní bàbá ara yín mà ti yà pé kíni àbí mírèkù ni bàbá kábíyèsí bàbá ní eléyìí ju mírèkù lọ ara àwọn ti yá kò sí nǹkan tó ṣe òun kò sí nǹkan tó ń ṣe òun mọ́ wọ́n ní kábíyèsí kàn bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn wọ́n ní bàbá ní ó bó ṣe yẹ kó rí nìyẹn ìwọ sọ fún mi pé kèmi fi arúgbó ara mi kí n lọ máa dọ̀bálẹ̀ kí n lọ máa ṣe kiri mélòó ni mo fẹ́ dọ̀bálẹ̀ nílé àwọn Naomi every time kóun máa lọ máa dọ̀bálẹ̀ kóun lọ máa bẹ̀bẹ̀ kóun wá sọ pé tí ìwọ nìkan ò bá lè bẹ̀bẹ̀ fún rẹ̀ wọ́n ní gbogbo èèyàn sọ fún kábíyèsí ó sọ fún
kí ló ń jẹ́, ó sọ fún first lady ní lọ́bẹ̀ ara ẹ̀, òun ó sọ fún kábíyèsí ó sọ fún kábíyèsí pé kábíyèsí lọ́bẹ̀ ara ẹ̀, òun ò ní ráyè láti lọ máa bẹ̀ anybody. Ìwọ ló jẹ́ kí Naomi lọ́wọ́ nìkan ló máa ṣe wàhálà bẹ̀, torí ìwọ ló fà. Wọ́n ní bàbá ẹ̀ náà tún sọ pé ìwọ ló yẹ kó lọ sí ààyè ibẹ̀, ìwọ gangan ní kíní. Wọ́n ní before you know it wọ́n ní bàbá arọ́pò bẹ̀rẹ̀ sí ní ìdùnnú kì í ṣe kékeré, wọ́n ní ìdùnnú ṣubú láyọ̀. Wọ́n ní bàbá arọ́pò, wọ́n ní bínú ẹ̀ ṣe dùn. Bàbá ní ara òun ti yá àkókò tí ẹ̀ wá ṣe òun mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe òun pátápátá nígbà tó ń rí Naomi pé ó ti parí. Ẹ rí i pé ayérayé Ọlọ́run ìyanu, oníṣẹ́ àrà oníṣẹ́ ìyanu ni. Ó ti ẹ̀dá bẹ́ẹ̀. Ẹ rí i pé inú wa dùn, ayọ̀ wa kún pé kábíyèsí ti fi bí eré ó ti gbé Naomi yà sí ààfin lénìí o. Olúwa ṣeun, Ọlọ́run ti gbàkóso, kò sí bó ṣe lè jẹ́. Ọlọ́run ti tọ́ Naomi, ó ti fọwọ́ tọ́ ọkàn ẹ̀. Olúwa ṣeun, inú wa dùn. Ogun tọ́lọ́run ti ṣẹ́ yìí kò ní gbérí mọ́ lágbára ẹ̀jẹ̀ Jésù. Ogun tọ́lọ́run ṣẹ́ fún Naomi àti kábíyèsí kò ní gbérí mọ́. Wọ́n ní bó ṣe rí Naomi ní ààfin lénìí, ó dàbí ọ̀nà ìyanu ni. Ẹ̀rí kojú títì ọba Frederick, ó máa rí nǹkan tó ń wá nídìí àkọ́ṣù, ó máa rí nídìí ewúrà. Tógo bá ń jẹ́ tọ́lọ́run, tó wá pé lóòótọ́ ló ń wá àti mú Naomi àti bà ọmọ yẹn ní orúkọ jẹ́, àti láti bà kábíyèsí lórúkọ jẹ́. Lágbára Kristi, wọ́n ní tó wá ṣe tó kọjá yìí. Ó ní gbogbo àwọn ọmọ yẹn pé òun lòun ní. Wọ́n ní Naomi ó fi wé gègèlè. Orúkọ tí ò jẹ́ rí láyé ẹ̀, wọ́n ní Naomi sọ bàbá yẹn lẹ́nu. Ó sọ fún un, kí ló dé wọ́n rán ẹ sí mi ni? Ẹ lọ sọ pé ẹ̀ bá mi ń lé. Kí ló dé ẹ̀yin ìránṣẹ́ èṣù yìí? Wọ́n ní Naomi ó fi wé nǹkan. Àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ rí i pé Ọlọ́run wa, ọba ògbéni níjà kẹ́rù òbò níjà. Olúwa ṣeun, àti dúpẹ́. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin èèyàn wa. Wọ́n lẹ́yìn onísùúrù lọ́lọ́run wa. Ọlọ́run máa fún kábíyèsí ní sùúrù. Kí kábíyèsí náà yé ṣe irú ẹ̀ mọ́. Nǹkan tó ju kábíyèsí rí lọ́tẹ̀ ní nǹkan tá a gbọ́, ó lágbára. Kábíyèsí ó ti fi ahọ́n ẹ̀ lọ ka eyín ẹ̀. Ó ti fi ahọ́n ka eyín ẹ̀ pé àṣìṣe, Ọlọ́run má yẹ ká ṣìṣe kó bá wa mọ́. Kò ní bá kábíyèsí, kò ní bá Queen Naomi lórúkọ Jésù Kristi. Olúwa wa ti dúpẹ́ o. Ọlọ́run ti ṣe o. Jésù Olúwa wa, àmín. Ẹ jẹ́ bá share, kẹ́ bá like, kẹ́ bá fi dùnnú, kẹ́ fi tọwọ́ bọ̀wé, kẹ́ bá wa subscribe. God bless you all. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Ṣiṣẹ́ ò ní bá wa tọmọtọmọ. Lórúkọ Jésù Olúwa wa, àmín. Ẹ ṣeun, Ọlọ́run ẹ ṣeun.